Gbankogbi lẹ́tọ̀ ètò tuntun lórí afẹ́fẹ́ Gbenga Majesty pẹ̀lú ṣìdágúnró ẹ̀wà kọfí ìdílé o àjọ máa bá fàájì bọ̀ o ìyálóde o ìyálọ́jà o ẹ̀wà kọfí ìdílé o àjọ máa bá fàájì bọ̀ o ètò aláyọ̀ ọ̀dọ́dẹ o látọwọ́ ṣìdágúnró Gbenga Majesty àjọ máa bá fàájì lọ ẹni kí mo wí Gbankogbi lẹ́tọ̀ ètò tuntun lórí afẹ́fẹ́ Gbenga Majesty pẹ̀lú ṣìdágúnró ẹ̀wà kọfí ìdílé o àjọ máa bá fàájì bọ̀ o. Gbankogbi ètò Gbankogbi. Gbankogbi ètò Gbankogbi. Gbankogbi ètò Gbankogbi. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba aláwùrábí, Ọlọ́run ọba tó ní kí bẹbẹ ó máa bẹ, Ọlọ́run ọba tó ti wà kí gbàwọ́ tó wà, Ọlọ́run ọba tó sì máa wà nígbà tí bẹbẹ ò ní sí mọ́. Ó ṣé bàbá mi. Ọ̀kan ṣoṣo àjẹnàkú tí mi gbó kìjikìji, Ọlọ́run ọba elétí ọ̀fẹ́, wọ́n ní etí lukára bí ajere, ògbénu ń dá tó ń sọlọ́, ògbénu adédọ̀wọ̀ tó ń sọ̀rọ̀, ọ̀rọ̀ tó ń gbénu ọmọ ènìyàn ṣògo, parí ọlá, pèrègèdè ògo, òkè lẹ́yìn asòtítọ́, Ọlọ́run ọba tó na náà lẹ́rù kábíyèsí o. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba alárùbí. Ọpẹ́ fẹ́lẹ́dùmarè tó lànà tó lè ní tó ní ọjọ́ gbogbo. Kábíyèsí nù. Majesty lórúkọ Ọlọ́run tèmi torí pé òun ló ní gbogbo ayé, òun ló dá ènìyàn, òun ló dá ayé, òun ló tún dá òkè, ta ló fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀. Wà láì kò sí. Àdúpẹ́ láti jẹjọ àwa náà tún ní lénìí. Àbíbò wá ni. Kí wá ló ṣe wá tá a ní dúpẹ́ torí pápọ̀ òjò ló rọ̀ sílẹ̀ ti fi mu. Wà láì. Ẹ̀yin èèyàn wa ẹ̀ǹbẹ̀ lóko tẹ tún wà lẹ́yìn ìdí tẹ̀ ń gbọ́ wa lókè òkun. Gbogbo yín ó yẹ kájọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí Ọlọ́run ọba ló pa wá tó ń tún jí wa. Ó mú wa lọ ní gbogbo ọ̀sẹ̀ tó kọjá wàhálà ibi kankan ó tún wá padà àbí kí làwa ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá lágbára Ọlọ́run ọba àìrí wa mọ́ kò ní ṣẹlẹ̀ sí ẹ̀rọ kankan nù yín o. Àmín. Ojú tẹ̀sí fi ń wò wá lágbára Ọlọ́run ojú náà ò mọ̀ ní fọ́. Etí tẹ̀ wá fi ń gbọ́ wa náà kò mọ̀ ní di lágbára Ọlọ́run ọba aláwùrà mi. Ẹja sàmì ẹ dákun ẹgbẹ́ tó àdúrà mi. Olúgbénga lèmi ń jẹ́ àrò ọ̀gọ̀ngàn ọmọ amújẹmúta ọmọ oróònà ọmọ ìyáàlá ọmọ àṣàbà ọ̀kẹ́gẹ̀. Ó náà nù. Emmanuel tí gbogbo ẹ̀ ní ènìyàn mọ̀ sí Majesty ọkùnrin lẹ̀ ń ké sí tó kárí ayé. Ẹ káàbọ̀ sórí ètò ẹ fìdílé nǹkan. Orúkọ tèmi kò yí padà, èmi ni ọmọ arọ́lárìn ọmọ ṣubúladé ọmọ àjàmú ebíjàre ọ̀lẹ ọmọ apètèyàn lódò ọmọ amẹ́tẹ̀ ọ̀lẹ́ mọ́lúpa ni tí jẹ́ dágunró tí wọ́n ní òsè jẹ táwọn bá fẹ́ máa jẹ báyìí tí wọ́n sì ní rí jẹ. Ọ̀rẹ́ mi a tún ti bọ́ sórí ètò lẹ́nu náà nù. Ètò ní Gbankogbi. Gbankogbi ní ètò ìwòye ìjẹ́ ẹjọ́ àmọ́ yànnà náà ọ̀rọ̀ àmọ́ parí ọ̀rọ̀ fa. Àwọn olólùfẹ́ wa bẹ́ẹ̀ ni wọ́n yarí kanlẹ̀ wọ́n ní ká tún gbọ́dọ̀ tẹ̀síwájú. wọ́n ní ká tún tẹ̀síwájú torí ẹ̀ la ṣe ní tún bọ́ sórí ètò míì lónìí torí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbádùn wa arú gbogbo àtẹ̀sán ránṣẹ́ tẹ̀ pé ẹ fẹ́ ká tẹ kò ká tẹ̀ tẹ̀lẹ̀ dé kò kùn dùn ká wọnú kòkò gangan ká wá àwọn ipa tó ti gan mọ́nu pọ́ọ̀tù ká wá jáde. Bẹ́ẹ̀ni bàbá. ẹ má wá ṣèyọnu àátún wá tú ìsun yín àátún dé sàlẹ̀ kòkò lónìí tí gbogbo yín ó jẹ lájẹyó àti àjẹsẹ́kù káwa gbogbo àwọn ìfowópamọ́ òbí àti ìbẹ̀rù àgbà. Nǹkan táwọn olólùfẹ́ wa bá dẹ̀ fẹ́ òun náà látún tẹ̀ sí. So àwa ń bẹ̀ yín ẹ̀yin gbogbo àwọn olólùfẹ́ wa tẹ́ fẹ́ràn KSM TV tẹ́ sì fẹ́ràn gbogbo àwa tí a bẹ̀rẹ̀ ètò tá a jẹ́ olóòtú ètò àtẹ̀yìn tẹ́ jẹ́ àtàwọn alátọ́ tó jẹ́ atọ́kùn ètò àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ńlé náà onígbọ̀wọ́ la fẹ́ fún ètò yìí torí pé àsìkò tá à ń lò tó wàá lò
tẹ́ bá sì bá wa tẹ àtẹ̀ránṣẹ́ tẹ jíṣẹ́ tẹ ẹ ṣe tán o láti ṣe onígbọ̀wọ́ wa o ká mọ nǹkan tẹ́ fún wa á jẹ́ kí ètò yìí á tún gùn síwájú sí agbára Ọlọ́run ọba ẹ ní ṣìṣe o gbogbo tẹ́ fi ń gbọ́ wa agbára Ọlọ́run àìgbọ́ wa mọ́ kò ní jẹ́ pé yín ẹ sì ní wọ́wọ́ tì láyé yín so onígbọ̀wọ́ la fẹ́ fún ètò wa tó ń lọ yìí òun náà ní Gbankogbi tá a bá lè rí onígbọ̀wọ́ bíi 2 mẹ́ta 4 a dúpẹ́ lọ́wọ́ yín lágbára Ọlọ́run ọba à ní ṣìṣe lórí ètò wa a sọ̀rọ̀ pé ìbẹ̀rù àgbà àti ìbọ̀wọ̀ fún òbí lórí àwọn ètò yìí ó láwọn ọmọ kan torí à ń sọ̀rọ̀ lóòótọ́ pé àwọn òbí náà máa ń ta epo sí tí ò jẹ́ kí ọmọ bẹ̀rù òbí ṣé lóòótọ́ ni ọ̀rẹ́ mi. bàbá níbi tẹ́ ẹ sọ̀rọ̀ dé yẹn ohun tó múnú mi dùn jù lórí ètò ìní torí pé mo pé ètò ta ti ń bá bọ̀ tẹ́lẹ̀ nípa tó lálejò lórí ètò ìní. alálejò wọ́n máa yànnà ju bí àwa gan ṣe lérò lọ lórí ètò lẹ́ni. lágbára Ọlọ́run ọba. Ọlọ́run ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. àmínà ya Allah. ìbọ̀wọ̀ fún òbí àti ìbẹ̀rù àgbà ó ṣe pàtàkì ní ayé. wàláhì kò sí nǹkan mẹ́ta lè fi kún. nígbà tí àwọn àgbà bọ̀ tí wọ́n pòwe wọ́n ní èèyàn kan ló ń bímọ ìgbà ojú ló ń tọ́ ṣé láyé ìgbà ìwáṣẹ̀ àbí ayé ìgbà táwa báyìí bàbá ǹjẹ́ ènìyàn máa ń gbà kí gba ọwọ́ àbí gba ojú kó bóun tọ́mọ mọ́. ó mọ̀ pé bá ń nọ́mọ mi ò dénú ọlọ́mọ ni àwọn àgbà ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bá ń nọ́mọ mi kò dénú ọlọ́mọ. òun náà làwọn ń jẹ́ kó ń yé àwọn tó lórí tẹlẹ́mù wa àtẹ̀yìn tẹ àtẹ̀ránṣẹ́ jíṣẹ́ ẹ máa tẹ́tí yín kẹ́ máa gbọ́ o torí wọ́n ní etí ọba nílé etí ọba lóko èèyàn ní ń jẹ́ bẹ́ẹ̀. so ẹ dákun ẹ tẹ́tí yín kẹ́ gbọ́ bá ń nọ́mọ mi kò dénú ọlọ́mọ. dénú ọlọ́mọ kí ló jẹ́ tó fi rí bẹ́ẹ̀ báyìí. mo róbi tó sọ pé tó bá ti padà bú yín ẹnìná ni kò dénú rẹ o. ìwọ lọ́nà lẹ́yìn ìjọ kejì ọ̀rọ̀ ọlọ́pàá lẹ́nu ọ̀nà ilé rẹ tí ó wà fọlọ́pàá mọ́ yóò ní ẹ ti nọ́mọ mi jù ẹ ti gbá lójú jù sọ́wọ́ yín márùn-ún ló wà hàn sójú rẹ yìí. ayé ti wá dàlù pẹ́ńpẹ́sẹ̀ ẹsẹ̀ yín lé ní. ìkejì ni pé ẹ bá ń nọ́mọ mi tí ò dénú ọlọ́mọ tó bá gbà jù ọlọ́pàá wà mú ọjọ́ kejì wàláhì gbàgbé pé bó ṣe ń lọ. ẹlẹ́ẹ̀kejì ni pé bàbá tó mu sìgá lójú ọmọ tí ó ti jọ ọmọ ọdún 4 sí 6 lọ tó sì ń dàgbà tó bá sìgá lọ́wọ́ bàbá rẹ̀ dákun tó bá wá di pé ọmọ wa pógún ọdún tó mu gbó sí bàbá rẹ̀ wà fọ́gímọ̀ lórí yóò pa ni. bàbá kò ní lè pa torí pé òun tó bá lọ́wọ́ bàbá. òun ló fi ń ṣayọ̀yọ̀ tó bá rí gbaná gan yóò mú. ìyá bàbá tẹ bá wọnú ayé tàwa yìí sí ẹ rí wípé àwọn aládàágbé obìnrin ló pọ̀ jù. èmi ló ń sọ fún. wọ́n pọ̀ rẹpẹtẹ. ìyá tó ń gbọ́kùnrin wálé tí ọmọdé ń wò tó tún jọ ọmọ obìnrin tó ń wo gbogbo nǹkan tí yẹn ìṣàṣẹ gbogbo. tọmọ ò tí ì pé ọdún 15 tóun náà ti bẹ̀rẹ̀ sí ní gbé ọkùnrin kiri irú ọmọ wo lọmọ yìí yóò bí. ẹ dákun táwa ló fà á. ẹja abira ẹ̀yin òbí tẹ̀ ń gbọ́ wọn lé ẹja abira wa léèrè. àlejò ń bọ̀ lórí ètò tó máa wá yọ̀nà náà gbogbo ẹ̀ fún wa bàbá máa ní kádílé agbára náà. kí kọ́lọ̀ mọ́ pa àlejò wa olórí àìkú ti di Ọlọ́run á jẹ́ kán pẹ́ fún wa kẹ̀kẹ́ ọ̀rọ̀ lódì wa àti ilé máa dárúkọ wọn gbàtà bá wọlé yìí fúnra yẹn fojú ara yín rí wọn ẹja bá wọn dókè lọ́nà látọ̀ mọ bó ṣe ń lọ. à ń bọ̀ wá. à ń bọ̀.
wò wá ẹ̀kọ́ dédé ọ̀sán. Orúkọ mi ni Deborah Ibisola aya Afọlábí tí gbogbo èèyàn mọ̀ sí Debbie King International. Ọmọ bíbí ìlú wo ni? Mi lọmọ bíbí ìlú Èrìò Èkìtì. Èrìò Èkìtì, ibi tí wọ́n ti ń jẹun. Ẹ káàbọ̀ padà sórí ètò Gbankogbi lètò ètò ní Gbankogbi. Bàbá Akin káàbọ̀ sáàrin wa lónìí. Àlejò wa pàtàkì lọ́jọ́ tòní. Ẹ dákun ẹ bá wa dárúkọ yín fáwọn tó wà ní kẹsìbà kí àwọn èèyàn tó wà ní. Ẹ ṣeun atọ́kùn. Orúkọ tèmi ni ọ̀gbẹ́ni Dosu Zaccheaus Alabi láti ìlú Ẹ̀gbádùn, láti ìlú Òkè Ọ̀dàn ní Ẹ̀gbádùn, Ògùn State. Bàbá ẹ ṣeun púpọ̀, Olúwa pọ́n yín lé. ẹ káàbọ̀ bàbá. Àwọn olólùfẹ́ wa tá a bá ti ń gbé àwọn àlejò wa báyìí wọ́n fẹ́ mọ̀ wọ́n tán, wọ́n fẹ́ mọ orí iṣẹ́ tán ṣe. Inú wa dùn pé tẹ̀lé dídí nígbà tá a pè ń tẹ̀lé jẹ́ wa lọ́wọ́ kan. Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀yin náà. Àmín àṣẹ. Irú iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Ọpẹ́ ni fọ́lọ́run pé Ọlọ́run fi oore ọ̀fẹ́ mú mi wọ iṣẹ́ agbófinró tí a mọ̀ sí NSCDC. Ìyẹn ni pé Nigeria Security and Civil Defence Corps. Níbẹ̀ ni Ọlọ́run ti ń gbé òmìnira mi sókè tí ayọ̀ mi fi ń kún. Bàbá ẹ káàbọ̀, ẹ ṣeun. Bàbá ká tó máa yànnà ètò kan ló ń lọ lọ́wọ́ tàbí fẹ́ kẹ́ ẹ bá wa dá sí lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀. Olúwa yóò kọ́. Ètò tá à ń sọ náà ni ìbẹ̀rù àgbà àti ìbọ̀wọ̀ fún òbí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀. Agbára Ọlọ́run àgbò ní tán lórílẹ̀. Àmín àṣẹ ìlú. Torí pé wàá darapọ̀ mọ́ wa lónìí, a fẹ́ kájọ yànnà náà ọ̀rọ̀ yìí kẹ́yìn náà bá wa báwọn èèyàn sọ̀rọ̀ ńlé kán fi lè mọ bí ọ̀rọ̀ àgbà àti ìbọ̀wọ̀ fún òbí bó ṣe ń lọ. Bàbá ìwọ̀n tá a wò ní pé níbo láyé dádorí kọ báwo ló ṣe jẹ́ tí ọmọ kékeré ò ní bẹ̀rù àgbà mọ́ àti bọ̀wọ̀ fún òbí gan wá di tipátipá. Nígbà tọ́lọ́run ṣẹ̀dá ayé, ìwé ẹ̀rí pé Ọlọ́run ló ṣẹ̀dá ayé ni ìwé mímọ́ bíi Bíbélì àti Alquran. Níbẹ̀ wọ́n kọ gbàdàgbà síbẹ̀ pé nínú ìwé Exodus orí 20 ẹsẹ̀ 12 Ọlọ́run fi yé wa níbẹ̀ nínú òfin ẹ̀ pé a ní láti bọ̀wọ̀ fún àwọn òbí wa nítorí ẹ̀bùn wà fẹ́ni ọmọ tó bá lè bọ̀wọ̀ fún òbí ẹ̀. Now a ní láti bẹ̀rù àwọn àgbà nítorí pé àìfọ̀wọ̀fẹ́ nìkan òun ni ò jẹ́ kí ayé ogun. Ọmọ tó bá gbọ́ràn tó bá lè ṣe àwọn nǹkan wọ̀nyí ó ní èrè ńlá àlà lọ́dọ̀ Ọlọ́run tó ṣẹ̀dá gbogbo wa. Nítorí náà ẹ jẹ́ ká gba àwọn ọmọ wa láàyè ká kọ́ wọn ní ẹ̀kọ́ ilé kí wọ́n bá lè máa ṣe ohun tí Ọlọ́run fẹ́ fún wa ká bá lè nílọsíwájú àti pé ká lè rere ńlá gbà lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀kọ́ àgbà. Ẹ ṣeun bàbá. Ẹ̀kọ́ àgbà. Ìkejì tí mo fẹ́ sọ náà ni pé bàbá torí ọ̀rọ̀ kan là ń sọ lọ láàárín èmi àti ọ̀rẹ́ mi kó tó di pé ẹ dé. Bẹ́ẹ̀ni. Ẹ sọ̀rọ̀ kan ayànnàná rẹ̀ lẹ́ẹ̀kan pé ǹjọ́ wẹ̀tọ̀ nínú àwọn òbí ìgbà ìsìn ṣe àwọn pé gbà ìwáṣẹ̀ ìbọ̀wọ̀ fún òbí àti ìbẹ̀rù àgbà ó jẹ́ n tó ṣe gbòógì nínú ayé wa torí ibi tí wọ́n ti bí àwa náà jáde ni. Nírú ayé ìsìn ìjà tiẹ̀ tún rírun nǹkan bẹ́ẹ̀ mọ́ torí pé àwọn ayé ó ti di àlùpẹ̀pẹ̀sẹ̀ gbẹ́rẹ́ bá ṣe ń sọ ìjọwẹ́tọ̀ láàrin òbí sọ́mọ kí ìyá máa ṣe ohun tí ò tọ́ lójú ọmọ. Kò lẹ́tọ̀ọ́ kí òbí máa ṣe ohun tí ò tọ́ lójú ọmọ ṣùgbọ́n bó ti hùn kó rí pẹ̀lú tí èṣù tó bá fẹ́ ba ayé ọmọ kan jẹ́ ẹ rí wípé ohun rere tí òbí ẹ̀ ń ṣe kò ní wò ó fín èyí tí ò dáa nínú ìwà tí òbí ẹ̀ ń hù ni yóò máa wò
ìyẹn ní ti ìṣẹ̀dálẹ̀ níbi ní ti ohun tí àwọn ọmọdé wọ́n dì mú ní àkókò yìí tí ìrìn àjò fi ń dojúrú mọ́ wọn lọ́wọ́. bàbá ká tó tẹ̀síwájú nù ọ̀rọ̀ wa ẹ dákun jẹ́ bá wọn dé ilé agodo lọ́wọ́ ká mọ bó ṣe ń lọ. Action. Gbankogbi lètò. Ètò ní Gbankogbi. A kì í káàbọ̀ padà sórí ètò. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ láti ìbẹ̀rẹ̀ nínú ètò yìí, àwọn bàbá wa Dosu Alabi Sakios, àwọn ló wà lórí ètò. Bàbá ẹ ṣe ti ẹkú ìdìde inú wa dẹ̀ dùn pé àwọn èèyàn wa wọ́n pàdé yín lórí ètò àníwá yín tì ọ̀nà àjẹkẹ́ pẹ́ fún wa. Bàbá ó kù ìbéèrè bí ẹyọ kan bí méjì tá a fẹ́ kẹ́ dá wa lóhùn kó tó di wípé ẹ máa dágbére lọ lórí ètò lónìí. Òun ni wípé kí ni ohun tó máa ń fà á tí òbí kò fi ń ní ẹnu láti lè kọ́ ọmọ ìbòye yẹ kó kọ́, àbí kí ni nǹkan tó tú kí ni ohun tó lè dàbí ètò tá a lè gbé kalẹ̀ fún àwọn òbí láti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ òbí mọ ohun tó yẹ kán ṣe àbí lórí ọmọ àbí ohun tó yẹ kán má ṣe ṣá lè rí ètò kọ́kọ́ gbé kalẹ̀. Ọ̀rọ̀ yín yẹn ó pín sí méjì. Bẹ́ẹ̀ ni bàbá. Tàkọ́kọ́ yẹn ni wípé tàkọ́kọ́ yẹn ni màá sáré dá yín lóhùn ní ṣókí wípé ohun téèyàn ò bá ní èèyàn ò lè fún yàn. Níwọ̀n ìgbà tí ọpọlọ àwọn àgbà míì kò ti múnádóko tó láti lè fáwọn ọmọ wọn ní ìdánilẹ́kọ̀ọ́ tó yè kóró èyí ló mú kábùkù àti àlébù wà fáwọn ọmọ yẹn. So ìṣùgbọ́n tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sáwọn ọmọ yẹn Ọlọ́run lè mú wọn pàdé ẹni tí ọpọlọ ẹ̀ jí tó ní ìmọ̀ nípa ìrìn àjò ẹ̀dá tó ìyá lè máa wá tọ́ wọn sọ́nà nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni ò ní àkókò fún àwọn ọmọ wọn. Àkókò fún àwọn ọmọ. Ohun tí wọ́n wá ń ṣe ó lòdì sí ohun tí ìṣẹ̀dálẹ̀ fẹ́. Nípasẹ̀ bẹ́ẹ̀ ẹnu wọn ń láti wúwo torí ẹnu tó bá ti jẹ dòdò kò lè sọ lọ́dọ̀ mọ́. Ẹ ṣé bàbá ẹ káàbọ̀ sórí ètò. Àwa dẹ̀ nígbàgbọ́ pé bàbá ṣe ń pè yẹn máa jẹ́ wa. Lágbára Ọlọ́run. a máa fi lè dágbére fún àwọn èèyàn pé tọ ẹ ti ń lọ lẹ́nà nù. Ẹ ṣé púpọ̀. Torí a ní abala tó pọ̀ lórí ètò yìí. ọ̀kẹ́ tó lọ ìlú náà láyọ̀ ra fi bá yín a fi ìlú gbé yín ní àrùkẹ́kẹ́ tẹ̀ jó jẹ́ káwọn èèyàn tẹ̀ mọ̀ pé. àwọn Gbankogbi lè tó àwọn tó ń fọhùn bí èyí. ẹ̀ka kan mọ̀ pé àwọn ewúrẹ́ tó fọhùn bí èyí. Gbankogbi ètò Gbankogbi. Gbankogbi ètò Gbankogbi. Bàbá fẹ́ máa dágbére lórí ètò lọ́jọ́ tòní náà nù lágbára Ọlọ́run ọba. Abala tí a padà bọ́ sí náà ni à ń fẹ́lẹ́ dágbére ọ̀gá tó dágbére ẹ̀dá àkọjá bá a kàn sán ní lókè lọ́ọ̀nà. À ń ṣe ayẹyẹ ọjọ́ àṣà ní ìlú Àbújá láti jẹ́ kí gbogbo ènìyàn kí wọ́n máa rántí ibi tí a ti jáde wá. Bákan náà gbogbo alága ní àgbáyé à ń ṣe ayẹyẹ ọjọ́ àjọ̀dún alága World Alága Day. Agbára Ọlọ́run ọba ìfẹ́ lè ṣàṣemọ́ ó lè mú ní ẹ̀jẹ̀ nínú ẹgbẹ́ yìí. Èmi ni akọ̀wé ẹgbẹ́ sílẹ̀. Ẹ̀yin gangan ni ẹ wà ní owó. Ara àwa ń wọ́n kọ́ lẹ̀ ní. Ẹ káàbọ̀ padà sórí ètò já fún wọn jẹ já fún wọn nítòní jẹ bó ṣe ń lọ ká fún wọn jẹ lọ́sẹ̀ yìí ẹ já farabalẹ̀ ẹ fetí balẹ̀ ẹ jẹ́ ká gbọ́ ó yá. Ó di bá a bá lọ tán wọ́n tó sọ̀rọ̀ wa lẹ́yìn ó di bá a bá lọ tán. Ọmọ Yorùbá. Ó di bá a bá lọ tán tó sọ̀rọ̀ wa lẹ́yìn ó di bá a bá lọ tán.
ẹ ń gbádùn ètò yìí ó dá mi lójú ẹ̀ ń gbádùn. ìta fẹ́ fún yín lọ́sẹ̀ yìí ẹ wá ẹ jẹ́ ká tún wá fún yín lè dá ìmúra ilé. àtẹ̀jíṣẹ́ tọ̀sẹ̀ yìí rèé. àtẹ̀jíṣẹ́ yìí rèé òun náà la fẹ́ fún yín lónìí báyìí so kẹ́ ẹ tún bá wa tún tẹ abátúrọ̀mọ Yorùbá àtàtà tó tún bá wa tẹ̀ mí ìránṣẹ́ ẹ̀bùn tó ń bẹ fún ọ. bó ẹ ṣe lọ́sẹ̀ tó kọjá ó yá lọ wò wá. wọn gbọ́dọ̀ ara wa. ọmọ Yorùbá àtàtà ó yá lọ wò wá lọ wò wá tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ kó wá mú àtẹ̀ránṣẹ́ wá kó wá wo àdúrà ẹ̀bùn tá a tún fún yín ẹni tó jẹ ẹ̀bùn méjì ó ti gbà yẹn lọ òun la tún túmọ̀ fún yín ẹ tún wá lọ mú ìyẹn wá. tó bá tún dọ̀sẹ̀ tó ń bọ̀ àtúnjẹ kẹ mọ. kí ló kó báyìí ó dà àmọ́ lọ́lé ní báyìí o. ìlọ ti yá báyìí. ó dà agbésẹ̀ tán ń roko dáró àlùkòsẹ̀ tán ń roko dóṣù lékelèké ṣe tó ń loko dẹ́fun. bẹ́ẹ̀ ni bàbá. èmi dágbóró tí ò ṣe jẹ́ mò ń fàṣìkò dágbére àti ọ̀rẹ́ mi pàtàkì. Olúgbénga lèmi Majesty a ó fìrè pàdé. lágbára Ọlọ́run ọba aláwùrà mi ó dàbọ̀. ìyálóde o ìyálọ́jà o ẹ wá nǹkan fìdílé o àjọ máa bá fàájì lọ ètò aláyọ̀ dọ́dẹ o látọwọ́ ṣìdágúnrò Gbenga Majesty àjọ máa bá fàájì lọ ẹni kí mo wí Gbankogbi lẹ́tọ̀ ètò tuntun lórí afẹ́fẹ́.